Ẹ̀yin ènìyàn mi, ẹ káàárọ̀, ẹ káàsán, a kú àjìn, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Àrẹ̀mọ yín náà ni o, kò pé méjì. Àrẹ̀mọ Jésù káàfàtà jákèjádò gbogbo àgbáyé. Kí la tún mú wá fún wa lónìí? Nípa ohun tó ń ṣẹlẹ̀ lórí ayélujára káàkiri, tèmi tún gbẹnu tán o. Ẹ̀yin èèyàn mi, mi ní dènà pẹnu. Ẹ̀yin náà ẹ gbà fídíò ọ̀hún rèé, ẹ gbà kẹ́ ẹ wò ó. Lẹ́yìn tẹ́ ẹ bá ti wá wò ó tán, ẹ jọ̀ọ́ ẹ bá a lọ sí comment section, kẹ́ ẹ bá a comment sí, kẹ́ ẹ bá mi share ẹ̀ jákèjádò gbogbo orí group tẹ́ ẹ bá wà. Ẹ jẹ́ kó tó onílé, kó tó àlejò, kẹ́ ẹ jẹ́ kó tó gbogbo wọn létí. Ẹ ṣé mo dúpẹ́ o. Àrẹ̀mọ Jésù yín náà ni o, ọmọ ojúkòbó rẹ̀, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore, ọmọ báńta ní ìlú Ìjẹ̀bú Òde. Ẹ ṣé mo dúpẹ́. Fídíò náà rèé, ẹ gbà ẹ yẹ̀ wò. Àṣé ìyàn ogún ọdún á máa jóni lọ́wọ́. Kò sí bó ṣe lè pẹ́ tó, kálukú yóò kẹ́san ìwà tó hù. Bó tilẹ̀ jẹ́ pé kílẹ̀ tó pòṣìkà, nǹkan rere á ti bàjẹ́. Lẹ́yìn ọ̀rẹyìn, ilé-ẹjọ́ dájọ́ ikú fún awakọ̀ tó pa tọkọtaya tó jẹ́ ọ̀gá rẹ̀ lọ́jọ́ ọdún tuntun nípínlẹ̀ Ògùn. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá kan tó wáyé lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2023 nílùú Abẹ́òkúta, níbi tí àwọn mẹ́ta kan ti ṣekú pa tọkọtaya Kẹ́hìndé Fátinóyè àti aya rẹ̀ Bùkọ́lá Fátinóyè pẹ̀lú ọmọ wọn Ọrẹolúwa Fátinóyè, tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ṣekú pa àwọn mọ̀lẹ́bí yìí tí wọ́n pa wọ́n run. Àwọn ọ̀dájú amọ̀òkùnsìkà ẹ̀dá pa ìdílé náà run nítorí ìwà ojúkòkòrò àti ìmọ̀tara ẹni nìkan, kó tó di pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ wọ́n. Kí ìròyìn yìí kó lè yé wa dáadáa, ẹ jẹ́ kí n mú ìròyìn náà wá sí ìrántí yín lẹ́kùnrẹ́rẹ́ ní ṣókí. Tẹ́ ẹ bá gbàgbé pé lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2023 ni àwọn ọ̀daràn mẹ́ta kan, Lékan Adékànbí, Ahmed Ọdẹ́tọ́lá àti Waheed Adéníyì, ṣekú pa Kẹ́hìndé Fátinóyè àti ìyàwó rẹ̀ Bùkọ́lá Fátinóyè àti ọmọ wọn Ọrẹolúwa Fátinóyè lákòókò tí wọ́n lọ ká wọn mọ́lé. Àwọn ọ̀daràn oníṣẹ́ ibi yìí ni wọ́n ti lọ tẹ́lẹ̀ dé àwọn mọ̀lẹ́bí yìí ṣáájú kí wọ́n tó dé láti ilé ìjọsìn tí wọ́n lọ. Àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n lọ ilé ìjọsìn lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2023 ní ìsìn tí wọ́n máa ń ṣe, ìyẹn àrísú ọdún tí wọ́n máa fi ń wọnú ọdún tuntun, pẹ̀lú èrò wípé káwọn lọ gbàdúrà, káwọn fìrìn àjò ọdún tuntun lé àmìdá àṣẹ̀dá lọ́wọ́, láìmọ̀ pé ikú ń dúró dè wọ́n nínú ilé. Bí àwọn mọ̀lẹ́bí náà ṣe ń darí dé, tí wọ́n ń wọ̀ sínú ilé láti àrísùn ọdún tí wọ́n lọ, ni àwọn ìránṣẹ́ ọkú náà jáde tọ̀ wọ́n, tí wọ́n sì dẹ́ ẹ̀mí wọn légbodò. Nǹkan bíi aago 2 òru ọjọ́ náà ni Lékan Adékànbí tó jẹ́ awakọ̀ àwọn tọkọtaya náà kó àwọn akẹgbẹ́ rẹ̀ lọ sílé ọ̀gá rẹ̀, tí wọ́n sì pa wọ́n sínú ilé. Lẹ́yìn náà ni wọ́n tún dáná sun òkú àwọn tọkọtaya yìí. Bákan náà kò tán síbẹ̀, àwọn ọ̀dájú ìkà èèyàn yìí tún so ọmọ kan ṣoṣo táwọn tọkọtaya náà bí àti ọmọkùnrin kan tí wọ́n gbà sọ́dọ̀ tí wọ́n ń tọ́. Wọ́n so wọ́n lọ́wọ́ àtẹsẹ̀, wọ́n gbé wọn sínú ẹ̀yìn búùtù ọkọ̀, wọ́n lọ jù wọ́n sínú odò Ògùn. Ṣùgbọ́n ohun tó ṣeni láàánú ni wípé Ọrẹolúwa tó jẹ́ ọmọ bíbí inú àwọn olóògbé tọkọtaya yìí kú sínú odò ńbẹ̀ látàrí bí ó ṣe láǹfààní láti wẹ̀já nígbà tí wọ́n ti so lọ́wọ́ lẹ́sẹ̀. Àmọ́ o, ọmọkùnrin kejì tí wọ́n gbà sọ́dọ̀ tí wọ́n tọ́ yìí nìkan ni ó jáde láàyè láti inú odò náà. Iléeṣẹ́ ọlọ́pàá gbìyànjú láti wá àwọn amọ̀òkùnsìkà yìí láwárí, bó tiẹ̀ jẹ́ wípé Lékan Adékànbí sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ nígbà tó pe rọrọ pé ara òun ò yá, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn ọwọ́ padà tẹ̀ ẹ́. Ṣùgbọ́n ẹ farabalẹ̀ wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Kọ́ní Yorùbá ṣe fún àwọn ọ̀daràn náà nígbà náà, ìyẹn lọ́dún 2 sẹ́yìn, nígbà tí wọ́n fojú wọn hàn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà lélewéran. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun àti àlàyé ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe pa àwọn ìdílé náà run
táwọn ọ̀daràn ẹyẹ tí mo sọ ọ̀hún ṣe fóníròyìn kó tóó di wípé a mú ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó wáyé nílé-ẹjọ́ wá sétí ìgbọ́-yín. Ahmed Ọdẹ́tọ́lá. Báwo ló ṣe jẹ́, kí ni ó ṣẹlẹ̀, báwo ló ṣe tẹ́ fi bára yín bí tẹ́ wà yìí? Ní on the 31st. On the kíni? Ní on the 31st. So 31st ọjọ́ wo oṣù wo? ní December. Kí ló ṣẹlẹ̀ jọ yẹn? So ní December mi wálé fọ́dún. So ìgbà tí mo wálé fọ́dún yẹn ní alẹ́ ọwọ́ rẹ̀ mo dé Ògèrè mo ń gbé. Ògèrè ló máa ń sọ. So ìgbà tí mo máa wálé, so mo wá rí ìgbà tí mo máa dé Abiola Way, so bí mo ń bọ̀ mo pe ọ̀rẹ́ mi. Kí lorúkọ ọ̀rẹ́ yẹn? Kofi lorúkọ ẹ̀. Kofi. Kofi. So mo wá pè nípa Alpha ibo ló wà. Kofi ẹ̀ ṣé Kofi ẹ̀ lélẹ̀? So mo wá pè ní pé Alpha ibo ló wà, mo ti ń bọ̀ l'Abẹ́òkúta fọ́dún. So ó wá ní òun wà ní hòtẹ́ẹ̀ kan, hòtẹ́ẹ̀ yẹn wà ní Òkè Láǹtòrò. So ó wá ní kí wá bá wọn ní hòtẹ́ẹ̀ yẹn. So mi ò máa dé hòtẹ́ẹ̀ yẹn ní nǹkan bí around 7 lálẹ́. So mo máa lọ bá Kofi ń bẹ̀ pẹ̀lú àwọn tọ́jọ́ wàṣà. So nígbà tá a bá débẹ̀ ó jà ní kí ni mo fẹ́ mu, mo ní máa mu trophy. So ó wá fún mi ní trophy mu. Àdúró náà, ó ní Ògèrè ló ń gbé, ó wá síbí wá láti. Ọmọ Abẹ́òkúta ni mí. So mo wá wálé fọ́dún. So nígbà tí mo wá nígbà táwa níbi tá a ti mu trophy yẹn, so mo wá rí bọ̀bọ̀ Lékan yìí. Ta ló ń jẹ́ Lékan? Yẹn Lékan ilé. Báwo ló ṣe jẹ́ sí yín? Ọ̀rẹ́ náà ni wá. Ó mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ tí mo ti rí. So ọjọ́ yẹn mo wá tún rí again. So ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní pé òun ti ń wá mi. Kofi gbójú sókè o. Ó ní òun ti ń wá mi. Ní pé a ní ọ̀rọ̀ tá fẹ́ sọ. So àṣà ìwà ni tá ti mọ̀ tí yẹn àmọ́ tí. Sọ ní pàtó, ẹ má jà fọ̀rọ̀ yẹn. So ó wá nígbà tá kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, nígbà tá wá dé Abiola Way tá dé junction Amadojitimi ló wá ń ṣèwà sọ fún mi pé ṣé Kofi ò sọ fún mi. Kofi gbójú sókè. Ó ní ṣé Kofi ò sọ fún mi nǹkan tí òun sọ fún Kofi ni. Mo máa ní kò sọ nǹkan fún mi, ó wá ní ọ̀gá òun kan ní pé òun fẹ́ ká lọ bá níbi ká kọ̀ tẹ̀lé ara rẹ̀ mọ́ kó fún wa lówó. So bá a ṣe wá ní àmọ́ ní Kofi ò sọ fún mi o, ó wá ní okay. Ó wá ní kí n béèrè lọ́wọ́ Kofi náà, ní pé kí n béèrè lọ́wọ́, kò má béèrè lọ́wọ́ Kofi. Kofi wá ní ní pé ó sì padà sọ fún ẹ. Mo wá ní ó wá ní Alpha báwo ni wọ́n rí sí. Mo wá ní kò sí wàhálà tó bá ti yá. Jákọ̀rọ̀ ẹ̀ yé mi pé kọ́ ṣé kẹlọ gba kẹtọrọ owó lọ́wọ́ ọ̀gá ló sọ àbí báwo ló ṣe kẹlọ jà ló lè. Ó ní ká lọ bá wọn, ká lọ gba owó lọ́wọ́ wọn. Gbowó báwo ṣé kàn fún yín lówó ni. Ká lọ jalè náà ni. So ìgbà tá a máa dé okay, ó wá sọ fún mi pé ó ti sọ fún mi. Gbogbo ẹ̀ sọ fún mi sí náà, wá gba nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn bọ̀bọ̀ Lékan. Ó wá gba kọ́ńtàtì mi ní alẹ́ ọjọ́ yẹn. So ó gba kọ́ńtàtì mi yẹn. Aṣáájọ wà bẹ́ẹ̀ yẹn ṣá. Ó wá ní pé kí n má wọ̀ yóò ní pé tó bá ti di around 9 to 10 ní pé àwọn máa move. Aṣá wà bẹ́ẹ̀, ó wá ní kí ni mo fẹ́ mu. So ó tún wá fún Kofi náà ní ògógóró. Ìyẹn ògógóró. Ìwádìí jẹ́ kó yé wa wípé wọ́n ti pè é tẹ́lẹ̀ kúrúṣẹ́ bẹ́ẹ̀ ó máa wáyé, ìwọ fi wá sábẹ́ òkúta. Rárá, èmi kọ́ wà lé fọ́dún ni. Iṣẹ́ kí ni wọ́n ṣe lókèrè? Electrician ni mò ń ṣe. Nǹkan tó mú tó fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ, iṣẹ́ ìjọ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. Rárá, àjọṣe iṣẹ́ bẹ́ẹ̀ rí. Kí ló dé tí wọ́n gbà ní kété tó sọ fún ẹ pé a fẹ́ jalè? Irọ́ kò sọ pé bí a fẹ́ lọ jalè, ó kàn ní ká kọ̀ lọ bá ọ̀gá òun, ká kọ̀ lọ halẹ̀ mọ́. Ní pé ká gba, èmi tẹ́ mọ̀ pé ìbọn wà nílẹ̀. Mi mọ̀ pé ó níbọn. Pé ta ní níbọn? Mi mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. Báwo ló ṣe wá máa padà mọ̀ pé Kofi níbọn lọ́wọ́? So ní ta fi ń sọ̀rọ̀ yẹn ni Kofi sọ pé nípa àfà ṣàkámọ́ ṣì wà lọ. Mo wá ní kò sí wàhálà, ní pé ṣé kò ní sí wàhálà ṣá, òun náà dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ní pé kò ní sí wàhálà. So ìyẹn Lékan gbé kí ó ní kí n má fọ̀ gbé kó. Ìgbà tẹ́ wá débẹ̀, báwo lẹ ṣe débẹ̀, báwo lẹ ṣe rẹ́ nìyẹn mú, báwo lẹ ṣe ṣe gbogbo ẹ̀ sọ ní ìṣòro lápára. So báyìí wá débẹ̀ òun ló mọ gbogbo ẹ̀ èmi ò. Ìyẹn Lékan driver hàn, ó rẹ̀ ń pè òun ní driver hàn, òun ló mọ gbogbo in and out bẹ̀ èmi ò débẹ̀ rí. Ọdún òun àti Kofi ó ti jọ ń plan ẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé, èmi ò mọ̀ pé ó ti ń plan ẹ̀. Bí mi ṣe dé mi kọ́ ni kí n wálé fọ́dún ni. So bí báyìí débẹ̀
ó ṣáà jump wọlé ó fò fẹ́ǹsì wọlé ìyẹn lẹ́kan ló fò fẹ́ǹsì wọlé so bóyá gbé lọ ọ̀kadà yẹn já wa sí kí ló kọ kílọ̀bù yìí ìwé ìròyìn ó já wa sí ìwé ìròyìn so àwa trek wọlé ó ní àwọn security wà níbẹ̀ ní pé bọ̀ a kò gbélé lérò ni àmọ́ rí tẹ́lẹ̀ so báyìí dé ibẹ̀ yẹn òun ló kọ́kọ́ jump wọlé sínú fence bóyá jump wọlé ó ṣílẹ̀kùn látẹ̀yìn bóyá máa ṣílẹ̀kùn báyìí akọ̀rẹ́ ajá ni ajá ńlá so báyìí máa rájà yẹn báyìí mo ní èmi ò lè wọlé o ó ní kí ká má wọrí ó kọ́ mú ajá yẹn ó dẹ́ni pé ó mọ ojú ajá yẹn so ó wá mú ajá yẹn lọ sínú kéèjì ẹ̀ ó wá lọ́ọ̀kì ẹ̀ ó wá ní ká wọlé so bá a ṣe wọlé tó bá yẹ wọlé aṣá wọlé sínú compound ó tún mú another key again ó tún fi ṣílẹ̀kùn main entrance so bí ó yẹ ṣílẹ̀kùn báyìí akọ̀ wọlé ni a wà nílé láti nǹkan bí around 11 yẹn dúró náà gbà tí ẹ wọlé ṣé kò sẹ́niyàn kankan nínú ilé ni àbáwọn kan wà nílé wọn ọ̀pẹ wọlé. kò sẹ́nibọ̀dì nínú ilé bá a ṣe ń lọ yẹn ó ti ṣẹ́ẹ̀kì church ó ti rí pé wọ́n wà ní church òun ló ṣẹ́ẹ̀kì church ó ti mọ̀ pé wọ́n wà ní church so ó wá ní ká máa lọ so báyìí wọlé a ṣe wà nílé èmi mú bí bottle water mo mú bottle water ní fridge mo mú so òun náà ó mú ọtí kan jáde níbi ká máa mú nínú mọ ọtí. yàtọ̀ sí ìbọn kí làwọn nǹkan mìíràn sílẹ̀ tí kò dání. òun ó mú hamas nínú bag ìyẹn lẹ́kan driver ó mú hamas nínú ká tó kó nílé ni o ó ti arrange hamas nínú bag pẹ̀lú okùn so nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pé àwọn woman yẹn tó wọlé ó ti lọ inú store wọn ó ti lọ má dáa jáde ó sì mú ní ká mú dání so báyìí mú àmà yẹn òkè òun má dání ó wá mú àdá yẹn fèmí so bí má ìbọn wà lọ́wọ́ Kofi so àṣà wà nù ilé so bó máa di nǹkan bí around after one so bí àwọn madam yẹn bọ́ yẹn dé nìyẹn nígbà tó máa dé nsìn tó máa wọlé àwa dì síbi ibi dining wọn la wá dì sí akọ̀ dì síbẹ̀ so bọ́ yẹn ṣílẹ̀kùn tó wọlé báyìí òun lẹ́kàn kọ̀ súnmọ́ wọn ni tó máa súnmọ́ wọn. kí lẹ fi bojú. àfi kankan bojú. lẹ́kàn àti Kofi àti wọ kí lórúkọ tiẹ̀ náà. Ahmed. ó yá tẹ̀síwájú ẹ̀ fi kankan bojú. àfi kankan bojú. so bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bóyá súnmọ́ wọn báyìí ó kọ́ ní kí all lie down ni lẹ́kàn ló sọ bẹ́ẹ̀ òun ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé so ó wá fi control wọn gbé kọ́ lie down so bọ́yì lie down èmi wà pẹ̀lú bàbá yẹn ẹsẹ̀kẹsẹ̀ bọ́yì bí bàbá yẹn ṣe lie down èmi àti Kofi la aṣọ bàbá yẹn lókun lọ́wọ́ so òun wà pẹ̀lú màmá yẹn òun àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ mímu kọ́tọ́ jọ ń sọ̀rọ̀ ọjọ́ ṣàjọ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ so àwa wá padà wá ní kémi wá bá ìyá yẹn kóun wá bá bàbá yẹn so wá bá bàbá yẹn ní pé kó fún wa lówó ní pé ibo lówó wà bí kò gbówó jáde bàbá yẹn wá sọ pé òun ò náwó lọ́wọ́ ní pé ọmọ òun ṣẹ́kù ni bí kájọ ká ṣàánú òun ní pé òun ò náwó lọ́wọ́ so lẹ́ẹ̀kan wá sọ pé ẹnu lọ́wọ́ kẹ̀ kíníkan ẹ gbówó jáde fún àjàre so bí ó ṣe gbé jọ́tà kan nìyẹn ó bá kọ ó ní kí n gún account number mi wá so mo máa kọ kúdà account number mi mo kọ síbẹ̀ ní bàbá yẹn wá ní òun máa ṣe transfer fún wa. transfer èlò. lẹ́kàn wọn àti lẹ́kàn lọ́dún sọ̀rọ̀. transfer ṣé wọ́n padà rọ́dá láti. mi ò rárá ó wá try tọ̀rọ̀ mi yẹn ó try bank account mi yẹn so bank account mi yẹn kò lọ so bí kò ṣe lọ yẹn òun wá mú account tọ̀dọ̀ ẹ̀ ìyẹn lẹ́kàn ó wá mú account tọ̀dọ̀ ẹ̀ wá kọ sínú jọ́tà yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ó kọ́ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó tún wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 nígbà owó yẹn kéré o bí ó wá tún ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn wáìnì òun ni kíníkan nípò máa pa yín o so bàbá yẹn wá ní ọmọ mi pé ẹjọ́ ń tó ọ lọ nípò máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pé kẹjọ kẹ́ máa pọ̀ òun
ká má pọ̀ òun bí bàbá yẹn wá ní òun máa ṣe 1 million bàbá yẹn kọ́ ṣe 1 million again. 1 million. ó jẹ́ 1.2. ó jẹ́ 1.2 bóyá ṣe wá so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí ó ti ṣe transfer látàárọ̀ so kò lè lọ mọ́. lẹ́yìn tẹ́ wá gba 1.2 million lọ́wọ́ bàbá yẹn kí ló fà á tẹ́ ẹ pa àti pé ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní nínú yàrá yẹn lẹ́yìn ìbẹ̀lẹ̀ pàṣẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sókè láti lọ dáná sun báwo ló ṣe jẹ́. so bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ti lọ bá ìyàwó yẹn ń gbé kọ́ bá Lékan ó ti lọ bá bàbá ìyàwó yẹn ní pé kó corporate ń gbé owó tó sẹ́yìn yẹn ó kéré so ìyá wọn sọ fún bàbá yẹn ní pé dáàdi ẹ bá wọn ṣòwò bàbá yẹn wá fẹ́ try another bank so ibi tó ti bàbá yẹn ti ń try another bank yẹn kò ṣáà lọ kò lọ so bí Lékan ṣe mú àmọ́ ọwọ́ ẹ̀ nìyẹn ń gbé ẹ̀ lè bá kọ yín sọ̀rọ̀ gbé fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí nìyẹn. Lékan ló fọ́ àmọ́ mọ́ ìyá lórí. bẹ́ẹ̀ni. nínú yàrá àbí nínú sitting room. bóyá báwo ni bàbá ṣe wá kú. so bí bàbá má bínú ó sọ wípé ẹ di owó bàbá àti bẹ́ẹ̀ àti dọ́wọ́ bàbá. báwo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra ilẹ̀ fi fóònù ṣe transfer bàbá. irọ́ bàbá á di ọwọ́ wọn. ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀. ok á di ọwọ́ wọn. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́ bàbá yẹn. pé Lékan fúnra rẹ̀ ló ń ṣe transfer. ló ń ṣe lórí bàbá yẹn sọ fún un bóyá. pé píìnì rèé o bóyá tẹ̀síwájú. so bí Lékan ti pa àwádó ti bàbá yẹn so Lékan ti pa ìyàwó ó fọ́ àmà mọ́ wọn lórí bí Lékan ṣe fọ́ àmà mọ́ wọn lórí eléyìí wọn sọ pé àbúrò àti máa fọ́ àmà mọ́ bàbá yẹn lórí ni pé nǹkan tó sọkọ́ la wá ṣe yìí náà lórúkọ òun bàbá yẹn ṣe bí bàbá yẹn ṣe rí orúkọ òun sófà nígbà tó jẹ́ pé òun ló ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbowó oṣù níbẹ̀ ó ti mọ àkáǹtì nọ́mbà yẹn ó wá ní nítorí ẹ̀ ni òun ṣe pa ìyàwó. báwo lẹ ṣe pa ọkọ. so ibi tí ó ti wá ń drag wá sọ pé òun ti dáhùn wípé ó máa di wàhálà so bí gbogbo èlò mọ́bẹ nìyẹn Kofi ní pé òun máa kú dú ní pé ká kú dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. Kofi ló dú bàbá yẹn lọ. Kofi ló inú living room mọ. báwo ló ṣe wá jẹ́ pé iná ṣe yọ lókè báwo lẹ ṣe kó wọn lókè lọ sún mọ́. so bí tí ó ṣe dú bàbá yẹn kò pẹ́ díẹ̀ báyìí ó ní àwọn ọmọ yẹn dé àwọn ọmọ bàbá yẹn adẹ ti ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ so Lékan wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o ìyẹn bóyá jẹ́ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi ibẹ̀ lẹ̀ báyìí o so òun ló wá lọ mú mọ́bà ń tà pẹ̀lú bọ́kẹ̀tì ó bomi sí òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para táìmù jẹ́ ti ń lọ nǹkan bíi tó 4 nìkan yẹn so máa ní irú ìjọ wo la fẹ́ ṣe ìjọ ló fẹ́ ṣe gbogbo eré ìdá bí ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nílé nǹkan so ok bí ọmọ yẹn ṣe dé yẹn ó kọlẹ̀kùn sitting room ó rí i pé everybody ò ṣí ilẹ̀kùn so bọ́ọ̀ lọ gba àwọn ọmọ yẹn ṣe lọ gba ẹ̀yìn wọlé nìyẹn so ìbọn tó wà lọ́wọ́ Kofi ó wá súnmọ́ ní bóyá sílẹ̀kùn òun àti Lékan so bóyá sílẹ̀kùn ilẹ̀kùn kitchen yẹn bóyá sílẹ̀kùn kitchen yẹn so ó wá fìbọn yẹn control wọn ní pé kó dọ̀bálẹ̀ sínú kitchen so bóyá dọ̀bálẹ̀ sínú kitchen so aṣáà mú eléyìí wá padà sọ́dọ̀ àwọn dádì yẹn ìyẹn Lékan wá padà sọ́dọ̀ dádì yẹn ó wá ń wọ́ wọn lọ sókè so aṣáà di àwọn. lótìtọ́ ni wípé inú yàrá rẹ pa wọ́n sí inú sitting room ẹlẹ́wọ̀n wọn lọ sókè òkè ẹlẹ́tí wá dá iná sun wọn. àwa jọ wọ́ wọn wá ní káwọ́ wọn lọ sókè nípò máa nu gbogbo bẹ̀yẹn àwa wọ́ wọn lọ sókè àti dádì yẹn àti mọ́mì yẹn so àwọn ọmọ yẹn àwa dé wọn lọ́wọ́ sẹ́yìn nínú kitchen so báyìí dé wọn lọ́wọ́ sẹ́yìn sínú kitchen àwa sọ pé nígbà àwọn ọmọ yẹn ti rójú òun pé kí la lè ṣe fún wọn ó wá ní ká máa kó wọn ká lọ dump wọn sí odò. ta ló máa ìdí àyẹn wá. ìyẹn Lékan so ó wá fi petrol sí inú àgbé wa ó gbọ́ inú mímọ́ tó ti gbé petrol jáde so bóyá gbé petrol jáde nìyẹn so ó ṣáà fi petrol yẹn ó dà sí gbogbo inú òkè yẹn ó wá ní láìtà so wá sálẹ̀ wá wọnú kitchen wá
láìta so a dẹ̀ ti gbé àwọn ọmọ yẹn èmi àti Kofi àti gbé àwọn ọmọ yẹn lọ sínú boot so àwa ní kó wá gbé mọ́tò yẹn kó gbé lọ síta ká gbé síta nínú compound kó tó ṣáná sí so bóyá báyìí gbé mọ́tò yẹn síta báyìí Ayọ́ndà mọ́tò yẹn a ti gbé lọ sí tó gate lọ́dọ̀ àwọn àbúkí kan bọ̀bọ̀ Usman kan ló ṣá bẹ́ẹ̀ ni ata ní 130. 130,000. Gbogbo owó tó wà lọ́wọ́ yín wá jẹ́ 1.330. Àwọn fóònù wọn kọ́. Àwọn fóònù wọn adáná sun wọn díẹ̀. Láti ìgbà náà ni a ò ti gbọ́ nǹkan kan mọ́ bó tilẹ̀ jẹ́ pé ìgbẹ́jọ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà. Ìrònú àti èrò ọ̀pọ̀ èèyàn ni wípé bóyá omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wọ́n ti tẹ ọ̀rọ̀ náà rí. Àmọ́ ṣá ìdùnnú ṣubú layọ̀ fáwọn èèyàn bó tilẹ̀ jẹ́ pé nǹkan rere ti bàjẹ́ ṣùgbọ́n inú ọ̀pọ̀ dùn nítorí ìdájọ́ òdodo tó padà wáyé lórí ọ̀rọ̀ náà. Kò wọ́pọ̀ láti bá irú ẹjọ́ yìí dé ibi tó dé débi wípé àwọn tí wọ́n ṣẹ̀ sófin tí wọ́n hùwà ìdá gba ìdájọ́ wọ́n sì tẹ̀lé ìdájọ́ náà gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn tó kalẹ̀ sílùú Kọbápẹ́ nílùú Abẹ́òkúta lọ́jọ́ Ajé ọjọ́ 3 oṣù kejì ọdún 2025 ti ní kí wọ́n lọ yẹgi fún Lékan Adékànbí, Ahmed Ọdẹ́tọ́lá àti Waheed Adéníyì títí ìgbà tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn wọn. Ẹ̀sùn ṣíṣekúpa Kẹ́hìndé Fátinóyè, ìyàwó rẹ̀ Bùkọ́lá Fátinóyè àti ọmọ wọn Ọrẹolúwa Fátinóyè lọ́jọ́ 1 oṣù kìíní ọdún 2023 nílé ẹjọ́ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ̀bi. Ìdí tí àwọn tí wọ́n ṣekú pa tọkọtaya yìí ṣe pa ni wípé látàrí pé ó kọ̀ láti ṣe àlékún owó oṣù fún ẹni tó ṣètò ìṣekúpa àwọn mọ̀lẹ́bí náà, ìyẹn Lékan Adékànbí ló fà á tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu àwọn mọ̀lẹ́bí náà. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú oṣù kejì ọdún 2023, Adékànbí sọ pé nítorí àwọn tọkọtaya náà kọ̀ láti fi kún owó oṣù òun àti láti yá òun lówó lòun ṣe lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn èèyàn òun láti kọlù wọ́n káwọn sì pa wọ́n. Ó ní àwọn ẹbí náà kọ̀ láti yá òun lówó láti fi ra ọ̀kadà lòun ṣe kàn sí Ọdẹ́tọ́lá àti Adéníyì láti wá ran òun lọ́wọ́ láti lọ ja àwọn ọ̀gá òun lólè. Ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta lúgọdè wọ́n pé kí wọ́n dé láti ilé ìjọsìn. Ní kété tí wọ́n sì dé tí wọ́n wọlé, Adékànbí sọ pé àwọn jẹ́ kí Kẹ́hìndé Fátinóyè fi owó èyí tó tó 1.102 million naira ránṣẹ́ sí akoto owó báǹkì Access òun kí àwọn tó gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Ó ní àwọn pinnu láti pa wọ́n nígbà tí òun rí pé àṣírí òun ti tú sáwọn tọkọtaya náà lọ́wọ́ látàrí orúkọ tí báǹkì òun gbé wá. Adéníyì ló fi ọ̀bẹ dúnbú Kẹ́hìndé Fátinóyè tó jẹ́ ọkọ nígbà tí Adékànbí sì la sledgehammer mọ́ Bùkọ́lá tó jẹ́ ìyàwó lórí, èyí tó ṣokùnfà ikú àwọn méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀. Lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ń lọ lọ́wọ́ ní Ọrẹolúwa àti ọmọ tí àwọn olóògbé náà gbà sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ Felix Ọlọ́runyọmíwọlé bá wọn níbẹ̀. Àwọn oníṣẹ́ ibi yìí bá tún dè àwọn ọmọ náà lọ́wọ́ lẹ́sẹ̀, wọ́n lọ jù wọ́n sódò. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nígbà náà Abímbọ́lá Oyèyẹmí ṣàlàyé pé Adékànbí gbìyànjú láti sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ nígbà tó wà nílé ìwòsàn fún ìtọ́jú. Oyèyẹmí ṣàlàyé pé ọjọ́ 2 oṣù kìíní ọdún 2023 ní Lékan Adékànbí ṣàdédé ṣubú lulẹ̀ ní àhámọ́ tó wà tí àwọn sì gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn. Onílé ìwòsàn yìí ló gbà sá lọ kí àwọn tó gbọ́ pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kan tó wà nílùú Ìsẹ́yìn ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sá lọ. Ọjọ́ 21 oṣù kìíní ni ọwọ́ àwọn ọlọ́pàá padà tẹ Adékànbí nílùú Abẹ́òkúta tí wọ́n sì náwó gan Ọdẹ́tọ́lá àti Adéníyì nílùú Ògèrè ìyẹn nípínlẹ̀ Ògùn ní ọjọ́ 9 oṣù kejì ọdún náà. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì jẹ́wọ́ sí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà. Ẹ̀sùn 24 tó fi mọ́ ìpànìyàn, olè jíjà àtàwọn ẹ̀sùn míì nílé ẹjọ́ kà sí Adékànbí, Ọdẹ́tọ́lá, Adéníyì àtàwọn 6 míì lọ́rùn, àmọ́ tí wọ́n sọ fún ilé ẹjọ́ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà ní ìgbà náà. Kó tó wá di wípé wọ́n gbọ́ ẹjọ́ náà ní ṣísẹ̀ntẹ̀lé tó fi wá di ọjọ́
kẹta oṣù kejì ìyẹn ọjọ́ ajé ọdún 2025 tí ṣákíṣàkí dàdí tí ìdájọ́ wáyé lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ kúkú ti mọ̀ wípé ilẹ̀kẹ̀ má já sílé, ilẹ̀kẹ̀ má já sóde, ibì kan nilẹ̀kẹ̀ máa já sí. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ kẹta oṣù kejì ọdún 2025, adájọ́ Basirat Adébọ̀wálé ní ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé Adékànbí, Ọ̀dẹ́tọ́lá àti Adéníyì jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Nítorí ìdí èyí, adájọ́ náà dájọ́ ikú nípa yíyẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn wọn fún wọn. Bákan náà ni adájọ́ tún ju Tèmítọ́pẹ́ Fádàìró tó jẹ́ ìyàwó Adékànbí tó gbà á sílé nígbà tó sá máwọn ọlọ́pàá lọ́wọ́. Òun ló lọ bá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tuntun, síìmù tuntun nínú owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n pa. Òun ló yọ nínú owó náà tí wọ́n lọ fi gbalé tó gbà á sọ́dọ̀ tó bò ó mọ́lé. Ìyẹn Tèmítọ́pẹ́ Fádàìró tó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà Adékànbí. Látàrí ìdí èyí, adájọ́ Basirat Adébọ̀wálé sọ wípé kí Tèmítọ́pẹ́ Fádàìró ìyẹn ìyàwó Adékànbí ṣẹ̀wọ̀n fún gbígbé ọkọ rẹ̀ pamọ́, nígbà tó ní kí ìyá rẹ̀ Adéníkẹ́ Adékànbí ṣẹ̀wọ̀n ọdún kan lórí ẹ̀sùn pé ó parọ́ fáwọn ọlọ́pàá. Ohun tí ìyá Lékan sọ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bi léèrè ni pé ọmọ òun àwọn jọ wà nílé ìjọsìn ní ọjọ́ tí wọ́n fẹ̀sùn kàn pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ni ẹ̀gbẹ́ òun ló jókòó sí, ṣùgbọ́n ṣá irọ́ ni ìyá ń pa. Nítorí ìdí èyí nílé ẹjọ́ ṣe ní kí ìyá náà kó lọ ṣẹ̀wọ̀n ọdún kan. Adájọ́ tún ní kí Azeez Usman tó jẹ́ òṣìṣẹ́ wẹ́ldà ìyẹn ajórinmúrin tó tú ọkọ̀ tí wọ́n jí gbé sí wẹ́wẹ́ lọ lo ọdún 14 lọ́gbà ẹ̀wọ̀n látàrí wípé ọkọ̀ tí wọ́n gbé wá fún tó mọ̀ wípé ọkọ̀ tí wọ́n jí gbé ni kò yẹ kó dáwọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àwọn tó dolóògbé náà nínú wọn dùn tí wọ́n sì ń fò fáyọ̀ wípé ìdájọ́ òdodo wáyé. Bó tilẹ̀ jẹ́ pé èrò àwọn èèyàn kan ni wípé tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń dájọ́ kú fáwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ni ìdájọ́ náà ń fẹsẹ̀ rinlẹ̀ nítòótọ́, bóyá kò bá ti dí bí ìwà ọ̀daràn tún ṣe ń peléke sí ikù láwùjọ. Àmọ́ ṣá, lára ìròyìn tá a gbọ́ nípínlẹ̀ Ògùn ni wípé gbogbo àwọn tí wọ́n bá ti ṣẹ̀ sófin tí ẹ̀ṣẹ̀ wọn nípọn tó ní ṣe pẹ̀lú títa ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, fífi ní ṣètùtù ọlà àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbígbẹ̀mí èèyàn tí ilé ẹjọ́ bá ti dájọ́ kú fún, irú ẹni bẹ́ẹ̀ yóò fojú winá ikú dandan ni. Látàrí bí àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ òfin àti àwọn tọ́rọ̀ kàn láti buwọ́ lu ìwé ìdájọ́ ikú náà kí ìdájọ́ ikú náà lè fẹsẹ̀ rinlẹ̀ ṣe ń buwọ́ lù ú láti fi lè dẹ́kun bí ìwà ọ̀daràn ṣe ń peléke sí i. Ohun tó dùn àwọn èèyàn ni wípé kílẹ̀ tó pòṣìkà ìkọrẹ́ ti padà bàjẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ òdodo wáyé síbẹ̀ kò dá ẹ̀mí àwọn tí wọ́n ti pa òun náà padà o. Àmọ́ kí eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó ń gbààyàn síṣẹ́ àti àwọn tí wọ́n ń gbà síṣẹ́ láti ní ìtẹ́lọ́rùn kí wọ́n sì máa ṣe sùúrù. Ẹ láǹfààní láti sọ èrò àti ojú ìwòye yín lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégudé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. 4 Cardinals Goods and Services Limited. Every woman deserves a great kitchen, and 4 Cardinals Global Goods and Services Limited has got you covered with a wide range of top quality kitchen utensils. Àwọn obìnrin àsìkò tó great tá à ń fojúsọ́nà fún 4 Cardinals Global Goods and Services Limited. Ilé ìtajà tuntun tó ń ta aṣọ, tàbáàgì obìnrin, aago àtàwọn ẹ̀ṣọ́ ara tó gbayì pẹ̀lú àwọn nǹkan ọmọdé. 4 Cardinals, the gift shop with endless possibilities. The grand opening is this Saturday, 9th November at 1A Ogunusi Road, Aguda, Ogba, Lagos. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tẹ̀ ń ọ̀dà láti ilẹ̀ òkèrè lẹ́ máa rírà ní 4 Cardinals. Wọ́n ní àwọn signature bags, perfumes, dresses, household appliances. Saturday November 9 gangan la máa ṣí. Ẹ wá jàǹfààní àrà ọ̀tun. Oúnjẹ, ohun mímu, raffle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ bíbà. This opening weekend, you are entitled to 20% discount. Follow us on social media at 4 Cardinals NG. Call 070-370-88428.
100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah, man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ ẹ Yorùbá. mà ṣeun wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ẹ mà ṣé mo dúpẹ́ fídíò ọ̀hún náà lẹ ti wò yẹn o. Ẹ má gbàgbé láti like, láti share, láti comment. Kò mí ní bàjẹ́ fún gbogbo wa. Ó dàbọ̀.